Ẹ̀fún pé náà kíkan, ìpè ìyìn rere, kó dún jákèjádò létí gbogbo ẹ̀dá. Ọdún ìdásílẹ̀ ti dé, padà ẹlẹ́ṣẹ̀ padà. Ọdún ìdásílẹ̀ ti dé, padà ẹlẹ́ṣẹ̀ padà. Fún pé tọdọ àgùntàn tá ti pàṣẹ ètùtù, jẹ́ kí àgbáyé mọ̀ agbára ẹ̀jẹ̀ rẹ̀. Ọdún ìdásílẹ̀ ti dé, padà ẹlẹ́ṣẹ̀ padà. Ọdún ìdásílẹ̀ ti dé, padà ẹlẹ́ṣẹ̀ padà. Ẹ̀yin ẹrú ẹ̀ṣẹ̀, ẹ sọra yín dọmọ lọ́wọ́ Kristi Jésù, ẹ gbòmìnira yín. Ọdún ìdásílẹ̀ ti dé, padà ẹlẹ́ṣẹ̀ padà. Ọdún ìdásílẹ̀ ti dé, padà ẹlẹ́ṣẹ̀ padà. Olórí àlùfáà lolùgbàlà iṣẹ́, ó fira rẹ̀ rúbọ, àròkù àròdà. Ọdún ìdásílẹ̀ ti dé, padà ẹlẹ́ṣẹ̀ padà. Ọdún ìdásílẹ̀ ti dé, padà ẹlẹ́ṣẹ̀ padà. Ọkàn alárẹ̀wà sí mi lára Jésù, oníròbìnú jẹ́, tújú ká sì máa yọ̀. Ọdún ìdásílẹ̀ ti dé, padà ẹlẹ́ṣẹ̀ padà. Ọdún ìdásílẹ̀ ti dé, padà ẹlẹ́ṣẹ̀ padà. Àmín. Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ̀yin ni Ọlọ́run wa. Ògo ni fún orúkọ yín ní òkè ọ̀run. Jésù, mo gbàdúrà ní àkókò yìí pé ẹ ó bá wa pàdé. Ohun tó wù gbogbo tí a ti pàdánù nínú àìgbọ́ràn wa, nínú ìfẹ́kúfẹ̀ẹ́ ara wa, ẹ fún wa ní àánú, ẹ fàánú hàn fún wa. A ó lè lé wọn, a ó lè gbà á padà. Ẹ fojú àánú wo Ọlọ́run wa, kí ẹ ṣí ọkàn ìwòye wa, kí ògo kí ó jẹ́ ti yín Ọlọ́run. Ní orúkọ Jésù Kristi Olúwa ni a gbàdúrà. Ibi kíkà wa ní ìwé Tímótì kejì orí ìkẹrin, Tímótì kejì orí ìkẹrin ẹsẹ̀ 3. Àkókò ń bọ̀ tí àwọn ènìyàn kò ní fẹ́ fetí sí ẹ̀kọ́ tí ó yè. Ìfẹ́kúfẹ̀ẹ́ ti ara wọn ni wọn yóò tẹ̀lé, tí wọn yóò kó àwọn olùkọ́ tira, tí wọn yóò máa sọ ohun tí wọ́n máa ń fẹ́ gbọ́ fún wọn. Ẹ jẹ́ n tún kà. Àkókò ń bọ̀ tí àwọn ènìyàn kò ní fẹ́ fetí sí ẹ̀kọ́ tí ó yè. Ìfẹ́kúfẹ̀ẹ́ ti ara wọn ni wọn yóò tẹ̀lé, tí wọn yóò kó àwọn olùkọ́ tira, wọn ò kó wọn jọ. Àwọn tí wọ́n máa sọ ohun tí wọ́n fẹ́ gbọ́ fún wọn. Wọn ò ní fẹ́ gbọ́ ẹ̀kọ́ tó yè, àbí ẹ̀kọ́ òtítọ́, àbí ẹ̀kọ́ tó yè kooro, eléyìí tó ní agbára láti gbà wọ́n, eléyìí tó ní agbára láti fi ipò tí wọ́n rà wọ́n. Wọ́n á wá máa wá àwọn olùkọ́ kiri.
Kí ni àwọn olùkọ́ yìí? Ohun tí wọ́n ń ṣe ni pé ohun tí wọ́n fẹ́ gbọ́ ni wọ́n ń sọ fún wọn. Ohun tí wọ́n fẹ́ gbọ́ ni wọ́n ń sọ fún wọn. Bóyá kí n ka ìwé Hébérù orí ìkarùn-ún, ìwé Hébérù orí ìkarùn-ún ẹsẹ̀ 11 sí 14. A ní ọ̀rọ̀ púpọ̀ láti sọ fún yín nípa Mẹ́kísédékì yìí. Ọ̀rọ̀ náà ṣòro láti túmọ̀ nígbà tí ọkàn yín le báyìí. Nítorí ó ti yẹ kí ẹ di olùkọ́ni ní ọjọ́ tí ó pẹ́, síbẹ̀ ẹ tún wà nínú àwọn tí a ó máa kọ́ni, tí a máa kọ́ ní ABD. Nípa nǹkan tí ó jẹ mọ́ ti Ọlọ́run, ẹ wà nínú àwọn tí a ó máa fi wàrà bọ́. Ẹ kò tí ì lè jẹ oúnjẹ gidi. Nítorí gbogbo àwọn tí wọ́n bá sì ń mu wàrà kò tí ì mọ ẹ̀kọ́ nípa òdodo, nítorí ọmọ ọwọ́ ni irú wọn. Ṣùgbọ́n oúnjẹ gidi ni àgbàlagbà máa ń jẹ. Àwọn tí ìrírí wọn fún ọjọ́ pípẹ́, ti fún ní òye láti mọ ìyàtọ̀ láàárín nǹkan rere àti nǹkan burúkú. Ìrírí ọjọ́ pípẹ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run ó fún wọn ní òye láti mọ ìyàtọ̀ tó wà nínú rere lélẹ̀, búburú lélẹ̀. Ẹ dáríjì mí ni o, torí ohun tí mo fẹ́ sọ, tí mo fẹ́ pe àkórí ẹ̀ ò ní elétí dídì. Elétí dídì. Ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ wa. Bí a bá mú ọmọ wa lọ sílé ẹ̀kọ́, àbáwá gan lọ sílé ẹ̀kọ́ níbi tí a fẹ́ kọ́ ẹ̀kọ́ ti ìgbàlódé, ẹ̀kọ́ alábídí, ẹ̀kọ́ láti mọ̀ ọ́n kọ àti láti mọ̀ ọ́n kà. Ilé ẹ̀kọ́ mélòó la máa ń lọ ká tó mọ ilé tó dáa? Ṣé máa ń tó 10 àbí máa ń tó 6, 7, 8? Èmi mọ̀ pé ohun tó bá fi mú èèyàn lọ ibì kan 2 kó tó débi 3, ó yẹ kó débi tó ń lọ. Tó bá tẹ̀ jẹ́ ilé ẹ̀kọ́ tó dáa ni, kò gbọdọ̀ mọ̀ọ́mọ̀ tẹ̀ sí yàtọ̀ nínú ohun tí wọ́n ń kọ́. Tó bá jẹ́ pé ìjọba tó dálé àbáwọn olùdásílẹ̀ wọ́n ní àfojúsùn gidi. Ṣùgbọ́n lénìí, ohun tí a rí òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń pera wọn ní ọmọ Ọlọ́run, a ò lè sọ wípé ìjọ báyìí, ilé ìsìn báyìí ni wọ́n ń lọ. A ò mọ̀ bóyá wọ́n jẹ́ ti Jésù gan ni àbí wọ́n jẹ́ tara wọn. Nítorí pé tí wọ́n bá lọ òkè ìràpadà lénìí, wọ́n ó lọ ti àrá àti iná ní ọ̀la. Wọ́n ó padà sí inú ẹ̀kọ́ gbógunmì. Wọ́n á máa fò láti ibì kan sí ibì kan. Ohun tí àwọn èèyàn á máa rí ni pé, ọkùnrin yẹn kò lè fi ìpàdé níbi tí wọ́n bá ti ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kì í fi ìpàdé ṣeré rárá. Àárọ̀ àná ló dé o, látọjọ́ keje. Ó tún ti padà lọ. Ìsọjí tí wọ́n ṣe ń bẹ̀. Àwọn èèyàn á máa rí i pé ó ń lọ nínú èrò ọkàn tiwọn, ó ń dàgbà ni. Ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ ni pé elétí dídì ní ọ̀pọ̀lọpọ̀ kàn káàkiri ni. Kó wo téré ń bí tí ó tẹ́ lọ́rùn, kó wo téré lọ́hùn tí ó tẹ́ lọ́rùn. Àwọn eléyìí tó bá lé ń bẹ̀ yóò gbé jù sẹ́gbẹ̀ẹ́ kan. Ìjọ tán bá sọ wípé ìránṣẹ́ Ọlọ́run sọ pé mo wòye pé Ọlọ́run sọ wípé ó yẹ ká fi ara wa sílẹ̀ fún àwẹ̀ àti àdúrà fún ọjọ́ 7 àbí ọjọ́ 8 àbógójì ọjọ́, wọn á ló ti pọ̀ jù. Wọ́n á wá lọ ibi tí wọ́n ti sọ fún ọ wípé Kristi ti mú ìrìn àjò rọrùn fún wa débi wípé Paul gan fúnra ẹ̀ sọ wípé ẹ̀yin ará ẹ máa gbàdúrà fún wa. Tí ẹ bá lè gbàdúrà fúnra yín, àwa lè gbàdúrà fún yín. Ibẹ̀ ó tẹ́ lọ́rùn, nítorí pé ó rí nǹkan tó ń wò, ó rí nǹkan tí ò ní dì lọ́wọ́. Mo rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run
tó jẹ́ pé wọ́n ń fò láti inú ìpàdé kan sí míì ni, ṣùgbọ́n a ò lè sọ wípé nǹkan báyìí láyé wọn mú jáde ní tòótọ́. A ò lè sọ ìdàgbàsókè, a ò lè kà pé wọ́n tẹ̀ ń dàgbà nínú nǹkan. A mọ àwọn bàbá wa tí a sọ wípé àwọn kan dúró fún ìwà mímọ́, àwọn kan dúró fún ìgbàgbọ́. A mọ ohun tó ń dúró fún nítorí pé téré ní mú kiri bí òjò tó ń rọ̀ tí ò ní ìtumọ̀. Kójò bá fẹ́ rọ̀ kó rọ̀ wù, èwo ni kó máa wọ́n? Kò sí ohun tí wọ́n lè fìdí múlẹ̀ wípé àwọn dàgbà nínú ẹ̀ nítorí pé bọ́n ṣe ń já níbí ni wọ́n ń já lọ sọ́hùn. Bọ́n ṣe ń já kò lórí òkè ni wọ́n ń já lọ sàlẹ̀. Àwọn ni ní gbógunmi, àwọn ni ní sógúnjẹ́, àwọn ni ní pọ̀njúpòórá. Àwọn ni wọ́n ó sì máa gbé bí ìránṣẹ́ Ọlọ́run kan ń bọ̀, àwọn ni wọ́n ó síwájú. Bó jẹ́ ẹni tí ó gbowó ni, òun ni ó síwájú. Bó jẹ́ ẹni tí ó máa bóbìnrin sùn náà ni, òun ni ó síwájú. Àwọn èèyàn á rí gẹ́gẹ́ bí ẹni tí ń gbọ́rọ̀ Ọlọ́run, tí ń káàkiri láti gbọ́rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n ohun tá a ń wò láti ọ̀run ni wípé alárìnkiri onínàkúnà lélẹ̀ tí ò fẹ́ jókòó lábẹ́ ẹ̀kọ́ kan níbi tá a ti lè bá a wí, níbi tá a ti lè ṣayé ẹ̀ pé ohun tó ń wò nígbà pé tó ń bá ń gbé ẹ̀kọ́ kiri bóyá ó lè mú òun dàgbà. Ṣùgbọ́n tí ìwọ náà bá máa jó lóòótọ́, wà á rí pé kàkà kó o dàgbà, ńṣe lọkàn ẹ̀ ń le sí i. Nígbà tó ò lówó dá, tó ò ní nǹkan kan ṣe fún Ọlọ́run, wà á lọ ibi tí wọ́n ti sọ wípé Olúwa ò fi ipá mú ọ ní o fẹ́ onídídùn ọlọ́rẹ ni. Nígbà tí wọ́n bá sọ níbẹ̀ wípé a ó ní ìpàdé ẹ̀kọ́ lórí ìgbéyàwó fún ọjọ́ mẹ́ta, wà á lò ráyè. Wà á lọ síbi tí wọ́n ti sọ wípé Olúwa ti ṣe gbogbo ètò tán fún wa, kò béèrè ohunkóhun lọ́wọ́ wa títí kan ìgbéyàwó wa. Tá a bá ti gbàgbọ́ báyìí, a ò lè sọ ìgbàlà wa nù. Ibẹ̀ ni wà á tún gbà lọ. Wà á wá máa kó wọn kiri téré. Kò wá ní sí kan tó sara wọn jọ. O ò ní dàgbà nínú nǹkan. A ò lè sọ wípé ìkan la fi mọ̀, bóyá ìgbàgbọ́ ni, bóyá ìmúláradá ni, bóyá ìfifúnni ni, bóyá ìwà mímọ́ ni. Kò sí nǹkan kan téré tí ò ní nítumọ̀. Wọ́n á máa wá fi ìgbà gbogbo kẹ́ẹ̀kọ́, ṣùgbọ́n wọn ò ní wá sójú ìmọ̀ òtítọ́. Ohun tó sì ń gbé wọn kiri, òun ni pé wọ́n ń wá olùkọ́ tí yóò sọ ohun tí ó ń bẹ nínú ọkàn wọn. Mélòó la fẹ́ kà? Mélòó la fẹ́ sọ láwọn èèyàn tá a ti rí? Program kan ni mo ti ń bọ̀, ìpàdé kan ni mo ti ń bọ̀. Ìfà ọ̀rọ̀ Olúwa bọ̀ o, ọ̀rọ̀ Olúwa bọ̀. A máa gbọ́, wọ́n á máa gbé ìwé kiri, wọ́n á máa gbé àpò ìwé kiri tí wọ́n fi lọ program tèkó, eléyìí tí wọ́n fi lọ Ìbàdàn, eléyìí tí wọ́n fi lọ lábẹ́òkúta, eléyìí tí wọ́n fi lọ lájàṣẹ́, eléyìí tí wọ́n fi lọ ní Côte d'Ivoire, eléyìí tí wọ́n lọ nílùú òyìnbó. A máa rí fáìlì àti ìwé tán tó jọ, ṣùgbọ́n ayé wọn ò lákòjọ, ayé wọn ò dàgbà nítorí pé wọ́n kàn ń já kiri téré. Kò sí nǹkan kan tó fẹsẹ̀ múlẹ̀ nítorí pé wọ́n kàn ń wá ohun tí ó tẹ́ ìfẹ́ ọkàn wọn lọ́rùn nítorí pé wọn ò fẹ́ ẹ̀kọ́ tó yè kooro. Nígbà tá a máa ń sọ nípa ìgbéyàwó, pé gbogbo ohun tí Ọlọ́run bá ti fún wa, ìfẹ́ Ọlọ́run ni fún wa. A gbàgbé tán máa sọ wípé ẹ jẹ́ á ṣọ́ra fáwọn obìnrin àjẹ́ ni wọ́n o. Àjẹ́ ni wọ́n o. Ṣé bẹ́ẹ̀ mi réèyàn tó níyàwó ńlé tó mú lájẹ̀ẹ́, ó ní bóun sì ṣe jáde, ẹ̀mí Ọlọ́run sì sọ fún un pé obìnrin tó jó lójú títì yẹn pé ìyàwó tóun ni nígbà tó ń torí òkè bọ̀. Ìyàwó wà nínú ilé ẹ̀ o. Kò tíì lè lọ o. Ó ní ẹ̀mí Ọlọ́run ló ń sọ fún un bẹ́ẹ̀. Ó wá bẹ̀rẹ̀ sí í parọ́ mọ́bìnrin, ọkùnrin bá sùn, kankan bá sùn. Nígbà tí bẹ̀rẹ̀ mo ti mọ̀ pé eléyìí ó ti lọ ẹsẹ̀ yàrò. Ọ̀pọ̀ àwọn èèyàn, ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run ni wọ́n kún fún ìpàdé, ṣùgbọ́n wọn ò kún fún ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run náà mọ̀ wọ́n ní gbogbo ìpéjọpọ̀, ṣùgbọ́n Ọlọ́run, áńgẹ́lì ọ̀run gan ò mọ̀ wọ́n débi pé à á sọ wípé Jésù Kristi mọ̀ wọ́n. Wọn ò lè ṣe ìpàdé kan, wọn ò lè jókòó ní ìpéjọpọ̀ kan jó lájòyè káyé ìjọ tó ti lọ. Ìwọ kan rìdíìmù, o ti gba ṣẹlẹ̀ lọ. Ńgbò yóò ní kérúbù lọ́lọ́run pè sí.
ńgbò yóò ní oníṣẹ́ ìránṣẹ́ ní kàtọ́, ńgbà tó máa gbọ́ ó ti di dèrò Anglican, ká tó wí àtòfọ̀ ó ti gba Methodist lọ. Kí ló lè tó bẹ́ẹ̀? Ńgbà tó wá wí sí onígbàgbọ́ òtò, oní faith winners ló fẹ́ máa lọ. Ńgbà tó máa ní afẹ́fọ̀ oní ẹ̀ẹ̀kan wọn gan kò jiná tó deeper life ló kàn. Ó wá ń fò kiri láti ibì kan bí ẹyẹ tí ń bọ́ sórí igi àbọ̀bọ̀. Ṣùgbọ́n nígbà tá a wáyé yẹn, bẹ́ẹ̀ ṣe ń kó ìwé jọ tó, tí gbogbo ẹ̀ pọ̀ lọ́wọ́ yín tó, tẹ́ ń fi àwọn ìwé oyè tẹ́ gbà hàn wá, ohun tá a sá ti ṣàkíyèsí náà ni wípé kò sí ìdàgbàsókè. Ìwé Hébérù ní nígbà tó yẹ kẹ́ ẹ dolùkọ́ ńlẹ̀ sì ń wá káwọn èèyàn máa kọ́ yín, tí ẹ bá bú ẹlòmíì nígbà tó bá béèrè, ẹ máa wò pé ṣé eléyìí sótẹ̀ ní ìrírí ìgbàlà rárá. Nígbà tí èèyàn tó jẹ́ ọmọ Ọlọ́run tó ń béèrè pé ṣé lóòótọ́ ni Jésù sì ń padà bọ̀, torí pé ó ti pẹ́. Kì í ṣe wọ́n ní agbọ́, kò ń ṣe pé a gbọ́ pé àtẹ̀yàn lè ní ó ti kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ó ti gboyè tó ní ṣé lóòótọ́ ni Jésù sì ń padà bọ̀. Àwọn ìbéèrè tí ò ní nítumọ̀, ìdí ni wípé wọ́n á fi ẹsẹ̀ múlẹ̀, wọ́n á dàgbà nínú ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n á máa bẹ́ láti inú ìjọ kan sí ìjọ míì. Wọ́n dàbí àwọn ará Áténì tá a kà nínú ìṣe àwọn àpọ́sítélì orí 17 pé gbogbo àwọn ará Áténì àtàwọn àlejò tán wà ńbẹ̀, wọ́n máa ń fẹ́ gbọ́ ohun tuntun. Ṣùgbọ́n nígbà tí Paul sọ fún wọn nípa ti àjíǹde, ikú àti àjíǹde, wọ́n ní ẹ gbé lè kúrò lọ́dọ̀ wa, irú nǹkan tá a fẹ́ kọ́ gbọ́ kọ́ ni. Àwọn èèyàn máa bẹ́ kiri láti ibìkan sí ibìkan. Ẹlòmíì gan ó tẹ̀ ti di pásítọ̀ tí ó máa bẹ́ kiri, òun nìkan tá bá kọ ayé ìjọ tó ti darí, òun nìkan ní Anglican, òun nìkan ní Methodist, òun nìkan náà ní Deeper Life, Ọlọ́run ló pè mí síbẹ̀, Ọlọ́run náà ló pè mí síbẹ̀. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n n tá a rí nínú ayé kò fi hàn pé Ọlọ́run tẹ̀ ń bá wa sọ̀rọ̀ débi pa ń gbóhùn ẹ̀. Àwa bẹ́ kiri, Bíbélì wa pọ̀, ṣùgbọ́n kò sí òye. Kò sí òye. Wọ́n á máa fi ìgbà gbogbo kẹ́ẹ̀kọ́, wọn yìí dàgbà. Wọn yìí dàgbà. Àwọn náà lè dáhùn gbogbo ìdáhùn wọn tán bá sì ní náà kò lẹ́sẹ̀ ńlẹ̀. Ará, ijọ́ ọ̀la fẹ́ gbégbé ayé ìdí. K'Olúwa tẹ̀ kó dáríjì wá o. K'Olúwa kó fojú àánú wò wá. Níbi èèyàn ti ń káàkiri tá a tẹ̀ ń káàkiri, sóòtẹ́ mọ̀ọ́mọ̀ jókòó rí pé ẹ jọ̀ọ́ nígbà tí mo bá kúrò láyé tí mo kú, pásítọ̀ wo, àwọn adarí wo, ìjọ wo ni wọ́n sọ wípé mo jẹ́ tiwọn? Àbí kán kàn gbókùú ẹ̀ kan lọ sọ́nù? Àbí kán jù sómi? Ẹbí wo náà máa sọ wípé o fara mọ́? O ti lẹ́bí nínú ara, nínú ẹ̀mí. Ẹbí wo náà lè sọ pé ó jẹ́ tiẹ̀ gan nítorí pé ìwọ ni lọ́sẹ̀ orí òkè Mountain of Fire Miracle ni, lọ́sẹ̀ tó ń bọ̀ Redeem ni, ló ní o fẹ́ dàgbà ni o fẹ́ jiná nínú gbogbo ẹ̀wọ̀n ẹ̀kọ́ yẹn. Bẹ́ẹ̀ ni, Mr. Jinájiná. Ṣùgbọ́n nǹkan tá a rí ni wípé ẹ fẹ́ gbọ́ òkodoro ọ̀rọ̀, ẹ fẹ́ gbọ́ òtítọ́. Ẹ kúrò níbi tá a ti ń kẹ́kọ̀ọ́ Bíbélì, ẹ lọ sórí òkè Ìgbógunmi, ẹ níbẹ̀ kan kẹ́kọ̀ọ́ Bíbélì yẹn, àdúrà wọn ò tó. Ǹjẹ́ ẹ sì ti lọ ibi tá àdúrà wọn tó, ṣàdúrà wọn ti gbà? Ẹ̀mí ẹ̀kọ́ lásán ni wọ́n ń kọ́, wọn ò fi àdúrà sí. Bẹ́ẹ̀ ni, ẹ tún débi aládùúrà ẹ ní àdúrà wọn ti pọ̀ jù, wọn a máa kẹ́kọ̀ọ́. Bíbélì ní àwọn tí wọ́n ń jẹ oúnjẹ gidi, ó ní nípa ìlú, nípa pípẹ́ tí wọ́n ti pọ́ ní nípa ìrírí wọn, wọ́n lè mọ rere láàárín yàtọ̀ fún búburú. Àwọn ẹ̀wọ̀n kò sí ìwàásù tán lè gbọ́. Tán bá ní Jésù ń fẹ́ Màríà Magdalene, ọ̀rọ̀ ìjìnlẹ̀. Mi ò dẹ̀ wòye ẹ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni, kí ló dé tó jí láàárọ̀ kùtùkùtù tó lọ bá Jésù níbojì? A ní nǹkan tó wà láàrin wọn.
bí wọ́n á ṣe máa fi ẹ̀kọ́ gbá wọn sọ́tùn ni wọ́n á fi máa gbá wọn sósì. Wọ́n ò ní lè mú nǹkan gbòógì. Gbogbo ìwé ló wà lọ́dọ̀ wọn. Eléyìí tó sọ wípé àti jogún ìyè ayérayé, kò sí nǹkan tá a ṣe tó yí ìgbàlà wa padà. Eléyìí tó sọ wípé kò sí ọ̀run àpáàdì, gbogbo ẹ̀ ló kúnnú lé wọn, gbogbo ẹ̀ náà ń kà, gbogbo ẹ̀ ló kún orí wọn. Kàkà kí wọ́n wá di ọmọ Ọlọ́run, wọ́n wá padà di ìránṣẹ́ Sátánì nítorí pé gbogbo ẹ̀kọ́ òdì ní ń bẹ nínú ayé wọn. Ẹ̀tẹ̀ jẹ́ ń sọ kan, ṣé kí n sọ? Ṣé kí n sọ? Ọ̀pọ̀lọpọ̀ ò lọ ilé ìjọsìn mọ́. Nítorí wọ́n á ní ẹ wo ìkan náà ni gbogbo wọn, kò sí ibì kan nìkan. Ó sá ti dájú pé kò sí ìjọ Ọlọ́run. Kò sí ìjọ Ọlọ́run. Mi ò lọ ibì kankan mọ́. Mo ti lọ bí, ìkan náà ni. Mo ti lọ tọ̀, ìkan náà ni. Ó wá jẹ́ òun nìkan ló kù ló mọ́. Òun ló mọ́ ju gbogbo ayé lọ. Òun ní mímọ́ tó dára jù. Tá bá ń wo ènìyàn mímọ́, òun ni ó mọ́ jù ìjọ Ọlọ́run lọ. Kò sí ẹni tó mọ́ tó, kò sí ẹni tó pé tó. Ìsìn tiẹ̀ báyìí, ilé ara ẹ̀ ló kù. Òun nìkan náà ni ó máa dáka Bíbélì. Bóò náà ẹ̀mí òkùnkùn ò ṣe ní bá sọ̀rọ̀. Kò sẹ́ni tó lè bá wí. Kò sẹ́ni tó máa ló pẹ́ dé. Kò sẹ́ni tó máa ní bro. Ìyàwó yín sọ báyìí, ọkọ yín sọ báyìí, bro. Ibo lẹ kà nínú Bíbélì? Kí làwọn nǹkan tọ́lọ́run bá yín sọ? Òun náà ní ń bá rẹ̀ sọ̀rọ̀. Òun náà ní ń dá gbọ́. Ará, bàbá yí padà. Ewu ń bẹ elétí dídì ọmọ. Ewu ń bẹ àwọn olùjọ́sìn lórí online. Ẹbọ́lẹ̀ ti ṣèṣìn léni, orí fóònù mi ni. Ẹbọ́lẹ̀ ti gbọ́rọ̀ Ọlọ́run, orí fóònù mi ni. Ará, ewu ń bẹ elétí dídì. Ó ní wọ́n fi gbà gbogbo kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n wọn lè wá sójú mọ̀. Wọn lè wá sójú mọ̀ nítorí pé wọn wá mọ̀. Ọgbọ́n ayé ni wọ́n ń wò. Ará, mo fẹ́ bẹ̀ wá, mo sì ń béèrè lọ́wọ́ wa. Ṣá ò sí nínú elétí dídì ọmọ? Ṣá ò sí nínú àwọn tí ń kó ìmọ̀ lásán jọ ṣùgbọ́n tá a dàgbà nínú agbára Ọlọ́run? Ṣá ò sí nínú àwọn tó ti kọ́ ẹ̀kọ́ dé ìpele wípé àátẹ̀wò pé kò sí èèyàn rere mọ́ nínú ayé àfàwa nìkan? Àfi ká ṣàtúnṣe o. Àfi ká tọ̀ Kristi wá. Mo sì ń rọ̀ wá lásìkò ìta bá wà nírú ipò bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká tọ̀ Kristi wá. Ọ̀wá ti tọ́ Jésù lọ fún ìwẹ̀nùmọ́. Àwẹ̀ ọ̀nù ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Aṣọ rẹ̀ àfunfun ó sì mọ́ lálá. Àwẹ̀ ọ̀nù ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Mo bẹ̀ wá lákòókò yìí pé ká tọ̀ Kristi wá, ká bẹ́ẹ̀. Ọlọ́run fẹ́ lò wá, ó ní ìpinnu fáyé wa. Ẹ jókòó sójú kan, ẹ̀jẹ̀ akọyin, ẹ̀jẹ̀ abáyé wí. Ẹ má jà láàrin kiri ọmọ. Ọmọ onínàkúnà kò wá ìbáwí. Kò wẹ́ni tí ó sọ fún pé jí láàárọ̀, ó yá lọ rẹ́ran, lọ sí nǹkan kan. A kàn ń ṣe nǹkan tó wù wá. Ará, ìrìn àjò ò lè pé wa àfi ká padà sọ́dọ̀ Kristi. Ẹ̀yin tí ẹ ti ta ogun tẹ́ni lọ́rùn, ẹ gbà padà lọ́fẹ̀ẹ́ ẹ̀bùn ìfẹ́ Jésù. Ọdún ìdásílẹ̀ ti dé, padà ẹlẹ́ṣẹ̀ padà. Ọdún ìdásílẹ̀ ti dé, padà ẹlẹ́ṣẹ̀ padà. Ọlọ́run á gbé yín ga títí láyé wa yóò pè yín Ọlọ́run. Ẹ ó ràn wá lọ́wọ́ Ọlọ́run láti tún ìrìn àjò wa bẹ̀rẹ̀ pẹ̀lú yín. Gbogbo bí tá a ti sọnù ẹ wà wá rí o. Á padà sọ́dọ̀ yín Ọlọ́run. Ẹ sì ṣe ohun tuntun nínú ayé wa. Ayé wa yóò pè yín. Ọlọ́run, a ò ní sọnù. A ò ní sọnù. Ẹ ràn wá lọ́wọ́ láti dúró gbogbo tẹ́ fẹ́ fàyè wa sí ẹ lè fi sí Ọlọ́run. Gbogbo ogun tá a ti sọnù á gbà padà lọ́fẹ̀ẹ́ nípa ẹ̀jẹ̀ ikú àti ẹ̀jẹ̀ Kristi lórí igi àgbélébùú. Ọlọ́run á gbé yín ga torí pé ti gbọ́. Ní orúkọ Jésù ló wà ní àgbàdúrà. Àmín.